Aweni o. Àgbo má jẹ̀bi ẹgbẹ́ kan kò mọ̀ sí. Aweni o. Aweni o. Ó tí ọmọdé yẹn sọ̀rọ̀ bàbá. Ó tí ọmọdé rẹ̀ sọnù. Ẹ wọ ajá tẹ gbé sílé tẹ ní nínú ẹbí yín tẹ ìdùnkùn tẹ lògùn fún. Ẹ fi lọ fún o. Èmi kí mo lájà. Sájábù yìí jẹ ni. Bẹ́ẹ̀ ṣe kí wọ́n lé náà lèmi náà ti wò pé àtàjọ́ ọba gé yẹn jẹ kò ní mọ kí báyìí wọ ọjọ́ ọ̀kúnlé abiyamọ. Ayé tábẹ́rẹ́ ajá ti dùn lẹ́mú tàùsàn. Bó lẹ̀ wá ń pín gbà. Ajá kankan ò bu àwa jẹ o. Abẹ́rẹ́ rí ejú egbò abẹ́rẹ́ rí ọgbẹ́ kankan lára tiwa. Ajá tá à ń sọ àwẹ̀ ní yín ni. Mo sì wá mo sì fẹ́ kẹ́ ẹ mú un so. Okùn tẹ́ fi ṣéènì tẹ́ fi dé ó ti jẹ̀. So kẹ́ ẹ lọ wá ṣéènì gidi kẹ́ bá fi sí lọ́rùn. Tó wá jà rẹ̀ ó ti kọjá 12 àbọ̀ rẹ̀. Ó ti gbé sára rẹ̀ kọjá mọ́ṣáláṣí. Mo sì fẹ́ kẹ́ bá mi bù so. Kẹ́ ẹ mú sọ abẹ́rẹ́ oníyè ló lẹ pé tẹ́lẹ̀ fún ganan kò tó ẹjẹ bá mi sọ́dọ̀ ní 50,000 kó lè wà òkè dáadáa tó wà ara rẹ̀ ó ti pé gbà. Àwẹ̀ ni ó ti kọjá àyè rẹ̀ dọ́dọ̀ mi ó ti gbé sára rẹ̀ dọ́dọ̀ mi ó ti gbà mí lọ́kọ. Nígbà tó wàá tún wá yọ̀ǹda ọkọ fún mi kò tún wá sílẹ̀ bó ti rí ó wá sọ́dà láàbọ̀ àbí ti rí bọ̀ wá bá mi nù lérè. Ẹ kìlọ̀ fọ́mọ yín ajá tó gbé dọ̀dọ̀ ẹ̀ lọ́hùn. Ajá tó gbé wọ̀ ṣe rí gbogbo àdúgbò yìí àpapọ̀ àdúgbò tá a bá ilé ṣùgbó òpó ẹ̀ náà gbé wálé wá fún yín ló jẹ́ kí n wá bá yín ní ìsìnkẹ́ ètè má já yín so. Ó ti ẹ̀dá tí ẹ̀ fi fún stọọbù sí àbí náà wà ń dábìrì lọ bí ọkọ̀ tí ò ní bírèkì. Àti ẹ̀gbọ́n ìyá àti tí ó tẹ̀lé ọ wá táwọn ń ṣe gbígbà wọn ti hàn ṣiṣẹ́. Dákun sórí kó o ti rọ mi sáyé ọ̀hún ẹ̀lì nígbà yẹn kó kóòdù ńlọ kó sọ́run ọ̀wọ́ ẹ̀. Dákun ẹ má bínú ìyá wa ẹ̀sìn ẹ̀ wá ní àbẹ́yìn náà ní rìpọ́tà. Ìsìn wọn wà o pírọ́blẹ́mù wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ sọ fún ajá mo tẹ̀ jẹ́rìí ọkọ mi náà kò jẹ́ fa wèrè lọ́yàn. Ajá yín ní kẹ́kìlọ̀ fún o tó bá yẹ kó bá ti sú yín nínú ẹbí yín á lù ú pa ni níjẹ́ ó yé yín pé àjẹ́ nìkan kan náà máa ń sọ̀kò pa. Ẹ má bínú tó ń gbà tẹ́ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ táyà yín ṣe lògbólògbó bí omi àbọ̀ yìí nígbà wọn kó stingy sí mo ti mọ̀ pé ìyàwó ìkànnà àṣà ni ẹ̀yin ìyàwó ìkànnà ó ti hàn lójú yín náà. Ẹ wá fún ètò ìsàlẹ̀ bí agolo rọ́ọ̀bù mo ti mọ̀ pé ẹ ní lọ́wọ́ ìyá àbúrò ẹ dákun ewu ti yín o ọmọ tí ń pọ̀ sẹ́yìn ẹ̀yìn pọ̀ sẹ́yìn. Ẹ kú òjò kẹ kó bá ara àdá ti yín lọ ẹni bí ni làájọ ẹ̀yin náà lọmọ òsì yín ẹ̀yin náà ló fi jọ gbogbo ìwà òṣì tó kún ọwọ́ yín gbogbo ẹ̀ ló mú ọwọ́ tó ń hù kiri ẹ ṣáà kìlọ̀ fún tàbá ti fẹ́ fojú sunkún rẹ̀. Èmi náà ní nǹkan yín lé ni mo wá mọ̀ pé ẹni àbùkù ni lórí gbogbo ẹni tí gbẹ́rẹ́ yín ọ̀bá ti parẹ́ báyìí pé gbà tẹ́ tètè he yín tí ẹ bá ti ṣe gbẹ́rẹ́ àgbọ̀n fún yín ẹ mọ̀ ṣe pé lèmi o torí bí yín bá ṣe pé yín máa mú yàn tàlàrí báwí nígbà yín náà wà kíni ojúlọ́mọlẹ̀ bí òrùn àárọ̀ nígbà yẹn ní mójútó kọ yín pẹ́pẹ́ yẹ gan tí ọ̀dàgbà tó yín ní máa gbé ọkọ rẹ̀ pọ̀ sẹ́yìn gbà yìí ẹ̀yin yìí sì máa gbọ́kọ yín pọ̀ sẹ́yìn ẹ̀rọ náà irú ọkọ wo gan náà lọkọ yín sọ́kọ sùn ti ìyàwó singọ́ọ̀mù ni àbí òsì yàtọ̀ láàrin yín tó fi àdìgbà àwẹ̀ ní mọ̀ dojú tì mí tó dáwọ́ ẹ̀mí ọ̀bá mọ̀ dojú tì mí ni àmọ́ ọ̀fọ́kọ ọrú yín kọ́wọ́ lọ́ọ̀fẹ́ ògògbó ọ̀yọ́ gan ṣé òpé mi ju ẹ̀yin tí lọ́ọ̀fẹ́ yìí lọ ẹ̀yin rádaràda kan ẹ̀yin kan rádaràda bí ọ̀bẹ ọlọ́kà tí ẹ̀sìn níbi kọ́mọ̀dù ló ń jẹ tí èta yìí. Ìwọ̀n lẹ̀ àwọn ní ti sún yín ní ẹbí yín àbí ó ti sún yín ní ẹbí yín ó ti sún yín kò tún wà láì. Ẹ mọ gbẹ́sàárè rẹ̀ lẹ̀. Ẹ máa gbẹ́sàárè rẹ̀ lẹ̀ òpònú ó bó ṣe wọ̀wọ̀ ẹ jẹ́ bẹ́ẹ̀ kú kéré yín sí mọ́ni rònú báyìí láàárọ̀ Monday láàárọ̀ ojú ọkọ̀ ẹ̀kí ilé ìlú ti ẹ̀dùn mi fún jù ètò sẹ̀kẹ́ bí omi àbọ̀ tí o pé ìwọ tó tó bá rí tó bá lọ ilé oúnjẹ gan tó rí kíní ẹran ọ̀sán ní pọ̀pátá dáàbà sí àdúrà yóò pọ̀ jù. Mo dára tó yìí ló sọ di rẹ̀ dáwọ́ ronú rẹ̀ wò ilẹ̀ ń sùn lọ. Àtàbùrú kò ṣe fi bójú wèrè pé burú kò máa ṣe fara kó o ṣe pè mí tó fà mí lọ́wọ́ èmi rò pé bóyá o fẹ́ kí n wá advice ẹ lórí ìgbésí ayé dáadáa tó ń lò pé bóyá kí n wá bá ẹ sọ̀rọ̀ bí a torí ẹ ló fi pè mí ni mi ò gbọ́dọ̀ dáadáa rú òṣì báyìí ló fẹ́ fi lọ mi kí ló ṣe àwọn ẹni àbí kí náà ń pè ẹ́ ó wojú ni tó bá ń lo gbogbo èèyàn ṣérú ògo tèmi lọ́wọ́ kó lè lò wọ́n sórí gbogbo àwọn ọkùnrin ìwé tó mú ọkọ náà tó mú wọnú gbó tẹ́wọ́n tó ń tẹ́ ìjọ burúkú tó ń lo ògo wọn tó ń pẹ́ láti àwẹ̀ nìyẹn wọ́n já ni kò ṣe bí èmi ò lè rọ́gọ̀ mi lọ. bẹ́ẹ̀ ni ò lè rọ́gọ̀ ọkọ mi lọ orí rẹ̀ ti gbogbo bẹ́ẹ̀ tí ń rìn tẹ̀ ń ṣe lè ń jọ́ tẹ̀lé mi. Mo jẹ́rìí ọkọ mi mo ṣe bí ń rí mú báyìí lónìí ni ṣùgbọ́n bá mi rè jíṣẹ́ lẹ̀ fún ọ pé kí ni. Mo fohùn ránṣẹ́ lẹ̀ mo sọ fún wọn pé àjẹ́ nìkan kan máa ń sọ̀kò pa ìwọ ọmọbìnrin yìí sọ ààrẹ wọn sọ̀kò pa. mo má bàa lójó wọlé. ìjọba rẹ ọkọ yóò ní ìjọba bá wọn sọ wọn ní sọ̀kò pa àwọn sáìsì ní tí wọn máa ń jẹ wọn máa ń tọ́ mọ́ rúkú ẹsẹ̀rú rẹ àdàràdà òtí ẹ̀rí òwúrọ̀. ikú mi jọ gẹ̀dẹ̀ ikú mi rèdí.